èèyàn ọmọ Yorùbá ẹ kú kalẹ̀ bó lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí akú wẹliwẹli òjò yìí òjò tọrọ yìí yóò bá wa kókú lọ yóò bá wa kárùn lọ yóò bá wa kó àṣírí lọ ìgbésí ayé wa yóò rọrùn àníbára ìfọwọ́ tí o lágbára ìdùà mo ní kí n tó fún wa ní nǹkan ṣàgbéjì ara kan sí ni oògùn ọmọ ò sí o oògùn àrùn ló wà ìyá bàbá ẹ̀ súnmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nílé ọkọ tipẹ́ tí ń wojú olúwa omi ń bẹ àrùn ara lọ́sẹ̀ ìdènà báyà látara ọkọ ni àbí látara ìyàwó kí ọlẹ̀ ayọ̀ ó lè sọ nínú ó ní gbìyànjú táwọn Yorùbá náà máa ń dà tọ́lọ́run sì ń fàṣẹ sí àwọn ẹni bí sì máa ń ta kókó rẹ̀ láti lè jẹ́ pé wọ́n sọ pé bó ṣe lọ òun ni kọ́ bọ̀ ejò kì í lọ́mọ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọ̀rọ̀ ayé yín ò ní já síbẹ̀ o ìwọ tó níbi tó sì níran tó lẹ́bí tó lára iṣẹ́ ìtọ́ ọba ti ń gbọ́ jù fáwọn ẹbí rẹ̀ kí wọ́n lọ ṣe ṣùgbọ́n oníbejì ni o ẹyọ kan láàfilẹ̀ àní fìkejì rẹ̀ lẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ tó bá yá èèyàn wojú olúwa láti ọjọ́ tó ti pẹ́ ó sì lo gbogbo nǹkan ó ti lọ ṣe àyẹ̀wò nílé dókítà wọ́n ní kò sí ohun tó sọkọ kò sí ohun tó ṣèyàwó ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ó ti yẹ wọn kì í kú ewu ọmọ gbogbo ẹni ó sì ti bí ikú tó yáwó ò ní pa ọmọ yín ẹ lọ́ọ́ tọ́jú èkó ẹ̀dá iyekíye tẹ́ ẹ bá rí tó pé pérépéré ọyẹ mú jù ságbádá odidi àdán tó tóbi dáadáa ẹ mú jù ságbádá ẹ wá lọ wá àwọn tí bá ń ta ẹran ọ̀gbẹ́ tí wọ́n bá ẹ̀sẹ̀ pa àparò tàbí kẹsùn pa àwọn ọdẹ tí wọ́n bá ẹ̀sẹ̀ pa àparò nínú igbó gbogbo nǹkan inú àparò ẹ kò sí ẹ gbọ́ gbogbo nǹkan tí ń bẹ nínú àparò ẹ kò sí tá à ń pè ní ìfun inú àparò tọ́ panumọ́ àbo ewé panumọ́ àbo panumọ́ àbàfẹ́ ẹ kò lè ewé patamọ́ yìí ajayi ọ̀pọ̀ ẹ kò sí ewé àbàfẹ́ ẹ kò sí pẹ̀lú odidi atare kan ẹjọ ẹgbẹ́ mọ̀ ṣe wí ẹjọ tẹ́ ẹ bá ti wá jò tán tí obìnrin yìí bá ti ń parí nǹkan oṣù rẹ̀ ní orí ìjókòó odidi ẹ̀kọ kan tó jẹ́ ẹ̀kọ eléwé yóò bu ẹbu yìí sí yóò fi fọ́ ẹ̀kọ tútù yóò torí ẹ̀kọ tó bá mọ̀ pé o lè mu tán àìla ẹ̀kọ kan sí méjì o odidi ẹ̀kọ kọ̀ọ̀kan òun ló fi lò ó pé ó parí nǹkan oṣù rẹ lónìí òní yìí náà lọ bẹ̀rẹ̀ sí ni máa lò bó ṣe wá ń lò ó lò fúnjọ́ márùn tó fi ṣe bẹ̀rẹ̀ ovulation rẹ tó bá ti wá ń lò lọ́wọ́ kọ́kọ́ rẹ̀ ó máa lóòdù ẹ̀ tó bá ti ń lò kọ́kọ́ rẹ̀ ó máa lóòdù ẹ̀ ní agbára ọba tí jọlọ́run ọba tó ní agbára lórí gbogbo ẹni tí ń pè rẹ̀ lálágbára tó bá ń lò ọlẹ̀ ayọ̀ sọnù rẹ̀ kọ́ wá sẹ́nu rẹ̀ kẹ́mú kọ́ sẹ́nu rẹ̀ báwo kọ́ sẹ́nu rẹ̀ kẹ́mú ọlẹ̀ ayọ̀ yọ̀ sọnù rẹ̀ ìbejì rẹ̀ kejì àní fi sílẹ̀ wọ́n tó bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí wa má pe nọ́mbà mi pé bàbá mo fẹ́ kẹ́ yọ̀ǹda rẹ̀ fún wa o gbogbo èyí táwa náà ti ń yọ̀ǹda bọ̀ látọjọ́ pípẹ́ ń bẹ ńlẹ̀ tẹ̀ ti fi jàǹfààní tọ́pọ̀ rẹpẹtẹ ń bẹ ńlẹ̀ oníbejì ni àkọ́kọ́ nìyẹn ọkọ̀ ẹlẹ́lẹ́ẹ̀kejì wọ́n tó bá fẹ́ kàn sí wa àwa náà ò déédéé ṣe bẹ́ẹ̀ o èèyàn ló ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà máa fẹ̀mí ìmoore hàn bó ṣe jẹ́ bàbá wòlíì lèmi náà ń ṣe olúwa ní ń ṣe àfa lèmi náà kíníkan ní ń ṣe kíníkan má torí ẹ̀ pè mí o ìní dán lóhùn wọn ní ẹnìkan ojúbà àfògùn sínú kú àmọ́ òògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrùn gbígbé kò ṣe jẹ́ nìyẹn tí wọn náà bá nífẹ̀ẹ́ sí ààbọ̀ sí a sọ pé iye tí ọ̀nà rẹ̀ kò ṣe jẹ́ nìyẹn akọ rẹ̀ lélẹ́yìí ó kó abo rẹ̀ kò ṣe jẹ́ nù àdúrà wọ́n gbà o àríbá ti ṣe o àárọ̀ náà bó gbà o èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +234803298 +234803298 fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ máa wá ewé àtegbòkí ní àrídájú pàápàá ẹ̀yin tẹ́ ẹ wà ní Abidjan bí a ní eléwé ọmọ níbi tí ó jìnnà sí wa bí ní makasin bí ìyá àbíbù ẹ bá fresh ewé lọ́dọ̀ rẹ̀ ẹ bá lọ́dọ̀ rẹ̀ èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa fi ń dààmú lọ sí àjàmé yìí ẹ gbìyànjú kẹ́ ẹ máa rà lọ́dọ̀ tiẹ̀ náà àwọn tó sì wà lájàmé náà ẹ máa bá wọn náà rà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wà nítòsí ń bí ẹ máa bá wa yàdọ̀ rẹ̀
àrídájú ewé ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí mo fojú ara mi rí tí mo sì débẹ̀ kódà mo ti ṣètò bíi mẹ́ta kan lọ́dọ̀ rẹ̀ ẹ máa wá bẹ̀ ẹ máa bá ewé àti egbò tó sùọ̀ ẹ máa bá lọ́dọ̀ rẹ̀ tó iṣẹ́ gbogbo wa kò ní dìṣẹ́ mọ́ àlọ́wọ́ o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ́ẹ̀kan sí mo tó ní kí n sọ fún wa pé ọ̀sẹ̀ kan la lò ṣùgbọ́n àwọn èèyàn gbà bẹ́ẹ̀ o yóò tọ̀sẹ̀ méjì tàbí kó lé díẹ̀ tàbí kó má ju ọ̀sẹ̀ méjì yẹn lọ gẹ́rẹ́gẹ́ tiwa lọ́lọ́run ó ṣe o kò ní ṣe tọ̀tá wa o ire o ire kàbìtì.